amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àkìyìn ṣóńdù àkú bí ojú ọjọ́ bó ṣe rí kò ní lè mọ́ alágbára ọlọ́run èmi ọmọ yín àbúrò yín náà ní Èjìrò yìí là ọba ọmọ a tún ti dé a tún ti jáde lọ a tún ti wà ní ìkànnù ọ̀dọ̀ àwọn bàbá wa nídìí iṣẹ́ orin nídìí iṣẹ́ ìlú nídìí iṣẹ́ kápòpọ̀ a ti wà lọ́dọ̀ wọn báyìí ọmọ kékeré pátápátá làwa wà tí a ti gbọ́ wọn iṣẹ́ ribiribi tí bàbá wa yìí tí wọ́n ti ṣe níbi ìtàdẹ̀ tí ń sọ pé ètò àgbààgbà tá à ń bá kiri yálà olórin eléré tá à ń lọ káàkiri náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ gbé wọn bàbá màmá là ń gbé wá ń bí tẹ̀lé ń gbádùn ẹ̀ ẹ wá nǹkan fìdílé torí pé kí ni ẹ máa gbádùn àyín gidi gan bí ẹ ṣe ń sọ ẹ tún máa rí nǹkan ńlá dìmú torí láwùlọ àwọn orin tó jẹ́ pé wọ́n ti jáde nílùú Nàìjíríà wa láfíríkà tí ẹ pé evergreen for life bàbá wa yìí wà lára ọ̀rọ̀ tó kó pọ̀ tí wọ́n ní bàbá Shina Peters ní Ṣadéwálé Àyùbá ní Ṣẹ́fígbà Ìrágbáyé ní ṣe máa a lè máa kà á lọ bàbá tí ní ká máa bọ̀ lájọ máa jò pàápàá fọ́wọ́n ọ̀dọ́ tó wà ń di iṣẹ́ ọ̀rọ̀ kọ́ náà lè rí nǹkan kí wọ́n lè rí dìmú tó lè máa wúlò fún wọn gidi. tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ Ọláolú Akins bàbá mo kì í sà. ẹ káàbọ̀. ṣe dáadáa bá yín sà. àdúpẹ́ lọ́wọ́ Olúwa. àpẹ̀lẹ́ sà. ẹgbẹ́ òbí bá ní is an honour gómìnà wà pẹ̀lú yín lẹ́nu sà. I am delighted. ṣé gan sà. ṣé gan sà. náà dúpẹ́. ṣé gan. bàbá àwọn olólùfẹ́ yín káàkiri pọ̀ wọ́n tó wà ń bí tó wà lókè òkun káàkiri ẹ bá mi kí wọn pé wà ń bí pẹ̀lú wa lẹ́nu. tó mo kí ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ètò yìí nílé lóko ní gúúsù àríwá lókè òkun àti ní gbogbo ibi káàkiri àgbáyé mo kí yín o ṣé dáadáa la bá yín ṣé àlàáfíà lẹ wà ṣé ó ń jọ ẹ ṣé. bàbá nìyẹn o bàbá wà ń bẹ ẹ mọjú orí bàbá ń bẹ à ń padà débẹ̀ náà bàbá kasáré mo pápọ̀ pàtó níbi tá a máa yà á pọ̀ díẹ̀ sà à ń gbọ́dọ̀ wá bá ròyìn báyìí ká máa rọwọ́ nǹkan 2 3 4 5 dì musa bàbá ọmọ ọbọ gangan nìyí. mo ní hà ní gbogbo ẹ̀ pátápátá Ogun State. Ogun lápá kan Ẹ̀gbá lápá kan Ẹ̀gbádò ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kàṣà ní Ogun State l'Abẹ́òkúta. bàbá àwọn ará Ẹ̀gbá ń wò yín báyìí wọ́n pọ̀ tán ẹ bá mi kí wọ́n lédè Ẹ̀gbá tó yé wọn gidigidi. ẹ̀yin ará mi lẹ́gbàá mo kí yín o ṣe dáadáa lẹ́yìn náà wà o èmi gan fúnra mi tẹ̀ ń wò yìí mo wà lálàáfíà mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin gan wà lálàáfíà àlàáfíà Olúwa ò ní fi gbogbo wálẹ̀ o. àṣẹ. ẹ ṣé bàbá ní ṣókí à ń gbọ́dọ̀ máa bá ròyìn àká má béèrè wọn tí wọ́n gbé ní gbọ̀ngàn ẹ bá mi sọ ṣókí nípa bàbá àti màmá yín sọ. bàbá mi Johnson Akíntóbi wọ́n ti dolóògbé màmá mi náà Juliana Abídèmí Akíntóbi àwọn gan ti dolóògbé ṣùgbọ́n wọ́n pẹ́ láyé lógo tọlọ́run àwọn náà bí mi ìkẹrin ni mí nínú ọmọ 8 ọkùnrin 4 obìnrin 4 ni wá tí oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún àwọn òbí wa ọlọ́ndẹ̀ tí Ọlọ́run wà lẹ́yìn wa ó wà lẹ́yìn wọn tí wọ́n fi tọ́jú wa láti kékeré di ìgbà tó dé pé àwa náà ń tójú bọ́ tá à ń lọ síbí lọ sọ́hùn kan tó fi wálẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí pé àwa gan náà a ti ń gòkè àgbà lógo tọlọ́run a lè dúpẹ́ lọ́wọ́ àwọn fún àwọn àǹfààní tí wọ́n fún wa láti kọ́ ẹ̀kọ́ oríṣiríṣi táwọn òbí wa fún wa àwọn náà ṣiṣẹ́ takuntakun láti tọ́ wa sọ́nà nígbà kan pàápàá tí n bá ti wà lọ́lídé máa ń tẹ̀lé màmá mi màmá ọmọ ìyá olóbì náà pè mí torí màmá mi bàbá màmá mi gan wọ́n ní warehouse nífọ̀ nígbà ayé wọn tí wọ́n ń ta kòkó èkùrọ́ tó ń export tó ń gbé táwọn òyìnbó máa ń rà ń gbà yẹn ọwọ́ bàbá ni màmá ti gba tóbì tí màmá náà di obì tó ń tà so tẹ́mi náà bá wà lọ́lídé máa ń tẹ̀lé wọn lọ sọ́jà Àfọ̀ Àbágége ńgbà yẹn tí ó jẹ́ pé máa ń rí àwọn nǹkan tó ń ṣe gbogbo ẹ̀ náà ibẹ̀ náà la ti ń kọ́ oríṣiríṣi ọgbọ́n
irú kémi nígbà tí èèyàn wà kékeré kó máa tẹ̀lé màmá lọ sọ́jà òbí èèyàn máa rò pé kí lèèyàn fẹ́ kọ́ ń bẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí mo ti ní àǹfààní àti rí lọ́tùn lósì tí wọ́n ti ń ṣòwò bí wọ́n ṣe ń ṣòwò tó ń jèrè wọ́n ṣe ń ta nǹkan bọ́n ṣe ń dùnádúrà tó ń di gbogbo ẹ̀ náà lèèyàn náà rí ó dẹ̀ wúlò lẹ́nu wúlò fún yàn ó lọ́jọ́ ọ̀sán. wúlò púpọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àtúntò ní nǹkan dì ó kò sí nǹkan téèyàn bá ń ṣe nígbà kankan ó máa padà wúlò. kò sí ẹ̀kọ́ téèyàn kan tó sọnù kò sí. bàbá mi ti wá dárúkọ méjì mẹ́ta mo ti gbọ́ Fọ̀lẹ́nu yín mo ti gbá Agége mo ti gbọ́ níbo lẹ ti ṣe kékeré yín gan-an. Ẹ̀gbá mọ́ Abẹ́òkúta mọ́ gbogbo area Ẹ̀fọ̀ mọ́ Ìlaró gbogbo area yẹn ni mo ti ṣe kékeré ṣùgbọ́n mo wá s'Èkó nígbà tí mo ti kúrò nílé ìwé àkọ́bẹ̀rẹ̀ mo wá s'Èkó mo wá gbé pẹ̀lú àbúrò màmá ìyẹn olóyìnbó ni ìyẹn ló tún rán wa lọ sí ilé ìwé sí àwọn náà tún wá tọ́jú wa títí tó fi di pé àwọn lọ ìlú òyìnbó táwọn náà tún wá dẹni tó ń lọ ìlú òyìnbó so tata ni wọ́n ṣàṣẹlẹ̀ bá mi dárúkọ kíní Mr. Olúgbèmí ni wọ́n jẹ́ àwọn náà ti dolóògbé torí wọ́n dàgbà díẹ̀ àwọn ni torí màmá mi ọmọ Olúgbèmí ni wọ́n kàn tó fẹ́ bàbá mi Akíntóbi so àbúrò màmá mi yẹn ọkùnrin ni wọ́n Olúgbèmí Moses Olúgbèmí làwọn jẹ́ àwọn ni wọ́n tún wá tọ́jú àwa ọmọ tá a jọ́kùnrin nínú ẹbí ọ̀gbẹ́ni ẹ̀ ó fẹ́ràn kó máa kó wa jọ tó ó dẹ̀ gbòòrò díẹ̀ báyìí ṣùgbọ́n ẹ̀kọ́ náà ló la kọ́ lọ́dọ̀ títí kódà ńgbà tó mo dẹni tó ń lọ lóyìnbó tí ó gbọ́ pé mò ń bọ̀ lóyìnbó ó ní ṣé o mọ ibi tó máa wá pé ilé ni kó máa bọ̀ mi gbọ́dọ̀ gbọ́ pé ó lọ sóòtẹ́ẹ̀lì kankan bó ṣe rí nìyẹn ṣùgbọ́n òun náà ti dolóògbé gbogbo àwọn ọ̀nà tí a ní àǹfààní àti gbà bá ṣe ń dàgbà bọ̀ a ní àǹfààní àti báwọn èèyàn tọ́mọ èèyàn tọ́ wọn lákìkọjú àti tọ́mọ. ẹ̀dẹ̀ ń jèrè ẹ̀ ń sìn náà lágbára Èdùmàrè. a gbọ́dọ̀ mú padà torí àwọn ọ̀dọ́ tó ń wò ó láṣẹ pètò ìlágbàgbà irú yín báyìí nǹkan tẹ́ bá ń sọ ó yẹ ká dìímú ni kó lè wúlò fún àwọn ọ̀dọ́ náà tó náà ṣe dàgbà. ẹ ṣé bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín sà oníbàjẹ́. bàbá jẹ́ ẹ̀ tún ṣókí ẹ̀yin jẹ́ pé Ẹ̀gbá Ifọ̀ nǹkan wá dẹni tó bára yín lẹ́kọ̀ọ́ báwo ló ṣe rí lára yín gbà yẹn báwo lè kó gbà yẹn sà. Èkó ṣé nígbà tí mo ti wà ní elementary school àti ẹ̀ẹ̀kan a ṣe bí excursion kan tá a wá s'Èkó nígbà tí a fẹ́ gbòmìnira yẹn tá a wá s'Èkó tá a wá lọ padà ìgbà yẹn ni mo ti fojú mi pé Èkó máa dùn Èkó máa dá o ẹ wo bí ìbò ṣe gbogbo bí ìbò ṣe fáyìn tó ìgbà yẹn lèmi ti so ìgbà yẹn náà ni èmi náà ti sọ pé bóyá ń jọ kan máa padà wékòó àtìgbà tí Ọlọ́run ṣe tó di pé màmá taari mi sí ọ̀dọ̀ pé ó yá wá máa lọ sọ́dọ̀ òyìnbó ni ọ̀ náà tá a ṣe bí mo ṣe so Èkó dẹ̀ wá dà torí Èkó gbè mí. bàbá jẹ́ ká wá lára àwọn nǹkan tó gbà ábí gangan ká bẹ̀rẹ̀ sí mẹ́nu bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa ń gbọ́ à ń kà á ni nítorí àwa ọmọ pátápátá la jẹ́ sẹ́yìn torí àwọn èèyàn náà dẹ̀ ti sàn kó wọ́n fẹ́ kẹ́ bá yànnà náà wọ̀ nǹkan kan iṣẹ́ orin tó di pé ẹ wá gbé ọmọ kan nílù lẹ́ ń lù wípé ìlù lẹ́ ń lù ọmọ kan ní orin àwọn àwọn pé tó nílù ẹ tún wá di pé ẹ̀ ń báyàn báwo ló ṣe bẹ̀rẹ̀ àti pé kí ni nǹkan tí iṣẹ́ yìí Ọlọ́run ló fún mi kò ń ṣe nǹkan tèmi gan fẹ́ ṣe láti kékeré ṣùgbọ́n o nígbà tá a ti wà ní kékeré tá a ti máa ń ṣeré pàṣẹ káàkiri ni mo ti mọ̀ nípa nǹkan tí àwọn olóyìnbó ń pè ní beat pé ká lu nǹkan kó dùn kó bá ìgbà lu kó bá ijó lọ kó bá orin lọ tí mo ti mọ̀ yàtọ̀ pé kéèyàn ka ìgbésẹ̀ ìlú gbígbí ìkíní èjì ẹ̀ta kó dẹ̀ bára wọn mu láti ìgbà tí kékeré ni mo ti mọ̀ yẹn ẹ̀bùn tọ́lọ́run fún mi ni mo ní etí ìgbọ́
mo dẹ̀ ní ọkàn àti bá ìlú rìn. So ìyẹn lọ ẹ̀bùn tí Ọlọ́run fún mi ní tí mo ní, ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí mo rò pé mo fẹ́ fi ṣiṣẹ́ ṣe. Ọ̀tọ̀ ní gbogbo ọ̀nà tí mo fẹ́ gbà, ṣùgbọ́n bó ṣe wọn Ọlọ́run ló ń ṣọlá ẹ̀. Nígbà tí mo dẹ́kọ̀ọ́ tí mo wá bẹ̀rẹ̀ sí ní join pẹ̀lú àwọn ọ̀rẹ́ tájọ ń lọ sí iléèwé, tájọ ń ṣeré, tájọ ń rìn káàkiri, ló di pé ọ̀nà àǹfààní yẹn tún wá jáde. Nígbà yẹn lọ́hùn, wọ́n ní àwọn youth clubs káàkiri Èkó tí Federal Ministry of Youth and Sports tó ń ṣe ń gbà yẹn. Àwọn ìkan wà lọ́bẹ̀lẹ̀ ọ̀dàn, ìkan wà ní Sùúrùlérè, ìkan wà ní Orí Eru ní kíni. Orí Eru níbo ni a wá? Orí Eru yẹn Apapa Road area, you know. Tí Yaba wà ní Alágo Méjì ní Akinwumi Street. Area Ọlọ́nàdéládé ni uncle mi yẹn ń gbé ńgbà yẹn. So tí uncle bá ti lọ, táwa bá dẹ̀ ti dé, tó bá ti di Saturday tó uncle bá ti ṣeré lọ, àwa náà sneak out la lọ. Ńbẹ̀ a lè gba table tennis, a lè ṣe boxing, a lè ní irinṣẹ́ ìlú àti nǹkan kan wọ́n tún kó síbẹ̀ fáwọn ọmọ tó bá fẹ́ jẹ́ pé nǹkan tí wọ́n fẹ́ ṣe ni tó ń wọ́n láti máa ṣe. Wọ́n dẹ̀ fi àwọn èèyàn síbẹ̀ bí àwọn welfare officers tó fi máa ń hàn wá pé eléyìí báyìí lè ṣe jẹ́, báyìí lè ṣe jẹ́, tó jẹ́ pé tó bá fẹ́ play table tennis wàá rẹ́ni tó máa kọ́ ẹ pé bó ṣe máa serve rèé, bó ṣe máa receive rèé, bó ṣe máa dá padà rèé. Ẹ lè sanwó. Ọ̀fẹ́ níjọba ṣe gbogbo àwọn àǹfààní yẹn, bẹ́ẹ̀ ló yẹ kó ṣì wà. Bẹ́ẹ̀ ló yẹ kó ṣì wà nítorí gbogbo àwọn ọmọ tó dàbí pé wọ́n ń rìn káàkiri tó jẹ́ pé wọ́n ṣe bí ẹni àìrí nǹkan kan ṣe tó ń yọ ọmọ tagalẹ̀ yẹn, tó ń bá rí ibi yà sí, tó ń rí nǹkan tó ń wọ̀n lára ẹ̀, tó ń mu, tó ń fi ṣe ẹ̀kọ́, wọ́n á fi ṣiṣẹ́. Ìmí inú wọn ó ṣeé ṣe kán fi ṣiṣẹ́ ṣe. Ìmí inú wọn á lọ sáré fún Nàìjíríà, ìmí wọn á gbá bọ́ọ̀lù fún Nàìjíríà, ìmí wọn á jẹ̀ṣẹ́ fún Nàìjíríà. Bí gbogbo ẹ̀ ṣe rí ńgbà yẹn nìyẹn. Ìlú yẹn gan ló fà mí mọ́ra nígbà yẹn. Tí mo rí báyìí, ibi tí mo ti kọ́kọ́ rí set of drums irú ìtẹ́rí ní rehearsal room wa yẹn, mo ti rí, mo ní ìlú ló pọ̀ tó yìí, báwo náà ṣe lù. Mo ní tí mo dẹ̀ ti ní etí ìlú, mo ní eléyìí ni máa, bí mo ṣe bẹ̀rẹ̀ yẹn mo wá sọ fún wọn pé eléyìí ni èmi like o. Àwọn bá dẹ̀ bẹ̀rẹ̀ fi hàn mí pé báyìí tó bá ṣe báyìí. So nígbà tí mo wá kúrò, tá bá ń lọ, a máa ń lọ sí kíní ẹ̀ ní weekend yìí, a máa ń lọ. Tèmi náà bá wá kúrò, wọ́n wá lọ gbé, tá bá ti délé, a lọ gbé àwọn records lórí radiogram, a play ẹ̀, máa fi títí bọ́n ṣe ń lò. Tí n bá padà dé ibẹ̀ ní another weekend, màá lọ nǹkan tí mo gbọ́ yẹn, màá lọ try láti títí ṣá, ó dẹ̀ ń dá sí, ó ń dá sí tí mo fi wọ group. Ṣé ẹ ń tẹ̀wá pẹ̀lú nígbà yẹn tí mọ̀ pé gbogbo yẹn lẹ̀ ń ṣe? Ó ti o, kò gbọ́dọ̀ gbọ́, kò tiẹ̀ gbọ́dọ̀ mọ̀. Ṣùgbọ́n orí ló mọṣẹ́ àṣelà, Ọlọ́run ló mọ ibi tí òun ti fi ẹsẹ̀ olúkálùkù lé. Bí eré ni mò ń ṣe ń gbà yẹn. Eré tá bá ti kúrò, tó bá ti di weekend, a tún lọ rehearse. Bí mo ṣe wọ group kan tó ń pè ní Oscars nìyẹn. Torí àgbà yẹn a ní àwọn àgbààgbà tó jẹ́ pé àwọn náà like láti máa encourage ọmọdé. Àwọn ọmọ kéékèèké tó bá ní ẹ̀bùn, wọ́n á kó wa jọ, wọ́n á ra irinṣẹ́, wọ́n á ní ká máa fi ṣeré lọ́dọ̀ wọn. Bàbá tó dá Oscars sílẹ̀, bàbá náà railway guard ni. Railway guard ni, but ó ń gbé ní Èbúté Mẹ́ta. Ó ti ṣaláìsí o. Bàbá Ìjẹ̀bú la máa ń pè. Mo ló pé ẹ̀yin ọmọ ẹ̀ wá kéèké wá máa, ó ra lù, ó ra gbogbo ẹ̀, ó ra gìtá. Òun kàn máa jókòó, a máa wò wá báyìí. Ìyẹn ni ìgbádùn tiẹ̀. Àwa máa bá ṣe ń practice yẹn. Bí Oscars ṣe bẹ̀rẹ̀ yẹn. Ibi Oscars yẹn ni group tó popular gan gbà yẹn jù nínú àwọn college groups gbà yẹn. Ní clusters náà pè. Ibẹ̀ náà ti rí mi pé bọ̀bọ́ ìgbóná kẹ. Wọ́n ṣe fà mí mọ́ra nìyẹn. Bẹ́ẹ̀ mi ṣe di ara clusters yẹn. Ibi tí kíní ibi eré tó ń lọ. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní yọ nínú pépà tí ó ti pé kí Daily Times àbí Spare Magazine kí gbogbo nǹkan máa gbé wa jáde
èmi àtàwọn ọ̀rẹ́ wa àwọn Sumi Smart Cole gbogbo àwọn oríṣiríṣi àwọn drummers tó máa fi wá wéra wa pé eléyìí ló dáa jù lọ eléyìí ló dáa jù lọ èmi kò dẹ̀ ń ṣe ń tèmi ni ṣùgbọ́n àwọn kankan ṣẹlẹ̀. bí ọdún wo nìyẹn sà tó rọ̀ wọ́n tó ń bá wa lọ. ọdún 1960 67 68 67 68 you know. So ló di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi wá sí àwọn ìwé ìròyìn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní kà ń pa wa pàtó tó máa di jọ àwọn a máa ń ṣe competition àwọn groups oríṣiríṣi yẹn tó máa kó àjọ tá máa lọ sí night club kan tí àwọn promoters máa hire tá máa ṣe competition group tó bá dáa jù á win máa fún wa ní prizes àti bá ṣe wá di nǹkan tí a mú seriously torí competition yẹn ni o. ó gbàtẹ́ tí wọ́n á pépà yẹn kò ṣe nǹkan tẹ̀lé ṣe gbogbo èèyàn ti mọ̀ yẹn even yẹn ń tẹ̀wá pẹ̀lú ti mọ̀ yín gbà yẹn o. ìgbà yẹn gan ni ó ti múra àti lọ lóyìnbó so àwa gan ti ń jàbọ̀ díẹ̀díẹ̀ so gbogbo bí kinní yẹn ṣe lọ nìyẹn nígbà tó di ìgbà tí clusters yẹn wá popular dáadáa àwa bẹ̀rẹ̀ sí ní ṣeré káàkiri àṣeré schools a lọ ṣeré ní àwọn university àwọn colleges wọ́n máa pè wá káàkiri bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. wọ́n máa fún yín lówó. wọ́n fún wa lówó but àná àwọn managers o ìkan náà àwọn èèyàn tó jẹ́ bí mentor fún wa gbà yẹn náà ti ṣaláìsí Ẹ̀dí Adéríokùn who is an author a journalist. He was the editor of Daily Express. He was the news editor of Nigerian television station at the time. So àwọn náà gbé wa síta tó jẹ́ pé àwọn náà máa raṣọ fún wa gbogbo àwọn fashion nice dresses tó máa ṣe bí àwọn Beatles bí gbogbo yẹn ń gbà yẹn àwa gan àti di local champions tó jẹ́ pé táwa náà bí Beatles ṣe ń ṣe nílùú òyìnbó làwa náà ń ṣe ń bí àwọn èèyàn ló wà lẹ́yìn wa àwa ọ̀nà kọ́bọ̀ nínú gbogbo owó náà tó ń ná akàn ṣeré ni so àwọn náà máa ń gbowó tábọ̀ owó yẹn kọ́ ni pàtàkì fáwa. ìfẹ́ tẹ ní sí nǹkan tẹ̀ ń ṣe. ìfẹ́ àti gbádùn tá a ní pé àwọn èèyàn rí wa ìlú kankan ó ń lọ ó ń dùn ó sì ń dùn kò ń ṣe iṣẹ́ still fẹ́mi ó ti o in fact nígbà tó di ìgbà kan tó wá di pé ó ń le gan-an tí mo ti di ẹni tí wọ́n ń rí lórí tẹlifíṣọ̀n ni màmá olóbì yẹn pè mí jọ̀gàn pé wọ́mọ̀ yìí pé ṣé ìlú yìí ni o fẹ́ máa lù ní àbí báwo àmú ní màmá kò ń ṣèlú o mo kàn ń ṣeré ni pé tó bá ti yá mi gbogbo nǹkan tó bá wù mí kò dí mi lọ́wọ́ màmá ní àwọn ní káwọn béèrè lọ́wọ́ ẹ ni o. kí ló mọ̀ nǹkan tó ń ṣe o. So and then I moved on to my elder sister's place. Was the very first child of our mother. In Lagos too. She had married at the time to an accountant in the railways. So I moved over to them. And now I had a bit of freedom because she was a nurse and the husband was an accountant. So Timati near Ferrebai. And then wọ́n wá tún move sí Akume Street gangan. Kí n kan rìn dé sàlẹ̀ ní nǹkan ṣeré lọ àdé. Then clusters nígbà yẹn tá a ní Noble Street lẹ́yìn Akume Street ní ilé wọn wà. Ní ọ̀dọ̀ wọn láti máa ń lọ ṣe practice. So gbogbo ẹ̀ ṣe rẹ́gí. Ó dàbí ẹni pé ọlọ́nkàn tó gbogbo nǹkan yẹn. Ó tún wá ṣe rẹ́gí. So ìgbà tó di bí 1969 ni clusters yẹn change. Ni ọ̀gbẹ́ni kan tó ń pè ní T-Mac. Ó wá ó dé sí Nàìjíríà òun ló wá ní pé òun aláìkí àwa clusters ńkọ́ ká join pẹ̀lú òun ká form a new group tóun fẹ́ ká jọ lọ sí Europe group yẹn was called T-Mac and Afro Collection bí nǹkan ṣe bẹ̀rẹ̀ sí ní yí nìyẹn gbogbo wa tá wà ń bẹ̀ ń gbà yẹn àti wá bẹ̀rẹ̀ sí ní serious pé so kíní lè gbé wa lọ lóyìnbó èmi kẹ̀ tí mo ti fẹ́ lọ lóyìnbó ti pẹ́ tí ò sí àǹfààní yẹn. So we began to take it serious. In 1970, Ginger Baker came from the drummer of drummer group kan British group kan tó ń pè ní Cream àwọn mẹ́ta ni.
ó wá láti ìlú òyìnbó ó wa mọ́tò wá Range Rover àgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ Range Rover láti bọ́lọ́ ti wọ́n wá sá ó wá across the desert láti ìlú òyìnbó Bẹ́ẹ̀ni. wọ́n wá sí ó wá across the desert mọ́tò. Range Rover yẹn Range Rover tẹ́ ń rí káàkiri yẹn sì Bẹ́ẹ̀ni sá. ní ìbẹ̀rẹ̀ ẹ̀ Bẹ́ẹ̀ni. òun ló kọ́kọ́ wá across the desert ó dé Nàìjíríà. Wow. Then he had decided that he wanted to form ó lóun fẹ́ dá group African group sílẹ̀ ó nìkan òun ló máa jẹ́ bíi funfun láàrin wọn àtàwọn èèyàn tí ẹ̀ tó bá fẹ́ ló wá wá síbi tá a ti ń ṣeré ló wá rí wa ló wá mú láàrin wa pé ká bá òun jam papọ̀ kan tó ń pè ní jam session kí gbogbo wa ṣeré papọ̀ àṣeǹgbà yẹn wọ́n fíìmù wa BBC tẹ̀lé wa wọ́n fíìmù wa wọ́n gbé kinní yẹn lọ àṣé wọ́n tẹ̀ lọ ṣó ẹ̀ lórí BBC wọ́n ṣe documentary yẹn nígbà tó máa padà wá it was around 1972 ló padà wá òun wá ní pé nísinsìnyí ńkọ́ Amaform group yìí o a dẹ̀ ń lọ sí world tour ibi tí kinní ti bẹ̀rẹ̀ sí ní diṣẹ́ fún mi nìyẹn. World tour. Bẹ́ẹ̀ni a lọ sí England a lọ sí a couple of European countries Germany we went to France we played in England we went from there to we played at the 1972 Olympic Jazz Festival along pẹ̀lú àwọn òṣèré gidi láti America àwọn big jazz àwọn Art Blakey àwọn oríṣiríṣi ọ̀jọ̀gbọ́n jazz musicians láti America lájọ ṣe festival yẹn àkúrò ńbẹ̀ a lọ sí America a lọ sí ọ̀pọ̀lọpọ̀ states l'America àkúrò ńbẹ̀ a lọ sí Canada padà sí America padà sí Germany padà sí England ká tó padà wá sílé ní October 1972 yẹn ìgbà yẹn ni mo ti torí kíní yẹn ó wá là mí lójú wọ́n rí i pé nítorí àwọn festival tá a ṣe wọ̀nyẹn tó bá wo àwọn èèyàn lọ báyìí thousands of people wọ́n á wò pé ṣé iṣẹ́ orin yìí náà ló fa èrò báyìí. so ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní wò pé kò tí ẹ ń ṣeré ni mò ń ṣe àṣeṣẹ́ gidi ni so mo á pinnu lọ́kàn ara mi pé ok màá wá kọ́ bọ́tán kan kí nǹkan tí n bá máa ní láti kọ́ láti mọ̀ ọ́ ṣe láti ṣe kó di òun ni màá kọ́ so gbàdá dẹ̀ padà dé tí group yẹn túká tòró òyìnbó yẹn padà lọ. iṣẹ́ yẹn parí iṣẹ́ yẹn gbà òyìnbó padà lọ. so àwa náà a ṣẹ̀ṣẹ̀ wá form group tiwa àwa náà a jẹ́ mẹ́ta group yẹn la pè ní BLO BLO Berkeley Laolu Odumosu gbogbo wa yẹn náà láti jọ ṣeré papọ̀ ní clusters yẹn níbẹ̀rẹ̀ o ṣùgbọ́n olúkàkú tún ti tàtàrí káàkiri but èmi àti Berkeley yẹn a wà nínú group tàjọ lọ sí gbogbo tọ́ta lọ yẹn so àwa àti Odumosu yẹn Mike àwa jọ papọ̀ àwa form group tuntun tá à ń pè ní BLO orúkọ wa initials wa ní Berkeley B Laolu L Odumosu O BLO a form group yẹn bá ṣe bẹ̀rẹ̀ tiwa nìyẹn kò dẹ̀ sí irú group tó ṣẹlẹ̀ kò sí èèyàn mẹ́ta tó play papọ̀ tó form group rẹ̀ ní Nàìjíríà àbí láfíríkà àwa ni the first one so a bẹ̀rẹ̀ yẹn náà tún wá bẹ̀rẹ̀ sí ní gbòòrò pàtó tún yá company tá à ń record fún Decca Aphrodisia àwọn náà bá ní àwọn fẹ́ send wa lọ sí ìlú òyìnbó yẹn la lọ ibẹ̀ la wà wọ́n wá jókòó pé yes iṣẹ́ production yìí iṣẹ́ music gbogbo nǹkan tó máa gbogbo ẹ̀ ni mo kọ́ pàmbá train for every aspect to the business of music ní o gbogbo nǹkan tó ń ṣe entertainment whatever èmi gan mo wá ní knowledge so gbàdá padà dé ní 1981 1982 as BLO láti ìlú òyìnbó yẹn àti pinnu pé à ń bọ̀ àdáṣẹ́lẹ̀ BLO Productions kọ́tà bá ṣe nìyẹn so ibi tí kinní yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ṣe production mi àti oríṣiríṣi nǹkan management mo manage artist mo manage Christian Ibokwe. dáadé à ń bọ̀ ń bẹ̀ gbogbo ọ̀nà yẹn so bí ó ṣe di iṣẹ́ nìyẹn
kò ń ṣe òun ni mo fi bẹ̀rẹ̀ kò ń ṣe òun ni mo fẹ́ ṣe ṣùgbọ́n nǹkan tọ́lọ́run yàn fún mi nǹkan tọ́lọ́run yàn fún mi òun ni. ẹ̀yẹ́ ra lé ṣe ń bá wa ká lọ ṣe ń rí bí bàbá ṣe mú láti ọjọ́ tó ti pẹ́ tí wọ́n dẹ̀ tún mú dì sí ẹ̀yin náà rí bọ́ ṣe tòun pé lóòótọ́ kò ń ṣe iṣẹ́ tí òun fẹ́ ṣe gangan lélẹ̀ àmọ́ gbà tó ọ̀nà wa bàdàn ọ̀hún gba ilé yìí nǹkan tó lọ́n dídí pè mí fáwọn ọ̀dọ́ ṣe ń dì mú ṣe ń bá a bá lọ ibi tẹ́ ẹ̀rọ alẹ́ fẹ́ gbọ́ à ń bọ̀ ń bẹ̀ náà àmọ́ agbọ́dọ̀ mú bàbá kọ́ fún wa bọ́ ṣe bẹ̀rẹ̀ débi tó dé mú nǹkan tẹ́ fẹ́ mọ̀ gbọ́ kèsì wàhálà bàbá ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ wá dé padà bàbá nígbà tẹ́ dé ní bíi 1980 padà báwo ni entertainment industry Nàìjíríà ṣe rí ngbà mo fẹ́ ká mú láti ibẹ̀ yẹn náà ṣé jùjù ni ṣé fújì ṣápàlà ní kílẹ̀ bá. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ káàtì ẹ̀ tó lọ yẹn gan gbogbo àwọn bíi King Sunny Adé àwọn Ebenezer Obey àwọn Délé Òjó àwọn Ekeda gbogbo àwọn àgbàlagbà olórin wọn yẹn wọ́n ti wà ń bẹ̀ wọ́n dẹ̀ ń ṣe tiwọn lọ ṣùgbọ́n gbà táwọn máa dé yẹn torí àǹfààní gbogbo ìrírí tá a rí. exposure ọ̀làjú. bẹ́ẹ̀ ni àwọn nǹkan táwa náà dẹ̀ ti ṣe lọ́hùn tá a ti gbogbo ibi tá a lọ tí àwọn òyìnbó tó ń bá wa ṣiṣẹ́ tó ń wà lẹ́yìn wa gbogbo ibi tó ń mú wa lọ tí àríbọ́n ṣe ń ṣe nǹkan tá ẹ̀là wa náà pinnu pé à ń mú bọ̀ nílé. so gbogbo àwọn yẹn náà wà ń bẹ̀ olúkàlùkù ṣe tiẹ̀ ṣùgbọ́n àwa sọ pé nǹkan láti gbà yẹn lọ ń kọ́ o gbogbo àwọn nǹkan tí ò dàbí ẹni pé kò sí ńbẹ̀ tẹ́lẹ̀ a fẹ́ fi kún bí artist tó kò ṣe ní producer tó jẹ́ pé àwọn èèyàn kan bíi torí ńgbà tá a bẹ̀rẹ̀ táwa gan bẹ̀rẹ̀ sí ní ṣe record kò sẹ́ni tó produce wa fúnra wa la produce ara wa ṣùgbọ́n àwọn èèyàn kan wà ní record companies nígbà yẹn tó ń pè ní artist managers náà ń pè wọ́n àwọn náà ń ṣiṣẹ́ bíi producer wọn kì í fún wọn ní ẹ̀tọ́ tó yẹ kán fún producer nítorí company ló gbà wọ́n síṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ fún company so therefore pàtàwà dé yẹn a ní pé a fẹ́ wá yí gbogbo nǹkan yẹn padà ká. kẹtò bó ṣe ń tò kẹtẹ tún kẹgbẹ sókè dáadáa. tó jẹ́ pé record company ńkọ́ a mọ ìyàtọ̀ tó wà láàrin artist àtàwọn because láàrin artist àti company àwọn èèyàn kan wà láàrin artist máa ní manager ó dẹ̀ máa ní producer yẹn ló máa ṣe agbátẹrù gbogbo nǹkan tó fẹ́ tí artist yẹn máa ṣe orin tí artist fẹ́ record bó ṣe máa record ẹ̀ tó máa dá bó ṣe máa ṣe ní gbogbo bá ṣe máa ṣe láti bẹ̀rẹ̀ tí orin ti bẹ̀rẹ̀ tó máa di nǹkan tá a máa gbé lọ sí studio tí ó máa wá tó máa wá tá a máa record ẹ̀ tán tó máa dohun tó máa di record àwọn èèyàn kan ló ń ṣiṣẹ́ kò ń ṣe artist ló ń ṣe kò dẹ̀ ń ṣe company ló ń ṣe company máa fi owó lẹ̀ lẹ́yìn pé àwọn náà máa ṣètò yẹn pé iye báyìí ló máa fi ṣiṣẹ́ yìí o fún artist yìí o tó bá ti rí artist tó jẹ́ pé wọ́n ti fara mọ́ pé àwọn fẹ́ mú artist yìí bá ṣiṣẹ́ àwọn producer náà máa pè pé ẹ wá bá wa ṣe iṣẹ́ yìí so gbogbo àwọn ètò yẹn làwa gbé dé làwa bẹ̀rẹ̀ sí ní one by one àwọn iṣẹ́ tá a kọ́kọ́ ṣe ń gbà yẹn ni àwọn iṣẹ́ Chris Okotie I Need Someone gbàtàdé yẹn ọ̀gbẹ́ni kan top producer Ojon Iroje tó wà ní EMI nígbà yẹn òun ni ó ṣètò recording yẹn àwa àti ẹ̀ àjọṣiṣẹ́ yẹn láti bá lè parapọ̀ ká fi hàn pé bó ṣe yẹ kó ríre o iṣẹ́ Chris Okotie yẹn I Need Someone yẹn ó wá gbàlú kan nígbà yẹn so ó wá jẹ́ kí àwọn 1980 kí ni ẹ bàbá I think it was 83 or 82 83 I Need Someone so iṣẹ́ yẹn lọ Phonodisc record company baba Haruna Ishola late Haruna Ishola àwọn náà record artist yẹn ogan ó tún gbórúkọ baba gangba record label yẹn bàbá kọ́ studio sí irú studio báyìí bàbá kọ́ sí Ìjẹ̀bú gbóngbà yẹn tó jẹ́ bẹ́ẹ̀ láti lọ ń ṣe àwọn recording yẹn wọ́n ní ọ́fíìsì wọn ní Ìkòròdú road so a bẹ̀rẹ̀ sí ní ṣe kínní yẹn àṣe ti Chris Okotie àṣe kínní àṣe kejì àṣe kẹta àwọn yẹn kà gbogbo àwọn yẹn kà wọ́n àwọn náà bẹ̀rẹ̀ sí ní join irú nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fà wá
Christian fẹ́ record á pé lára àwa la máa ṣe òyìn kan wínú fẹ́ record àwa la máa ṣe you know láti gbà yẹn bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní létò lọ so àwọn àǹfààní wọ̀nyẹn ló wá jẹ́ káwọn èèyàn rí i pé tí lágbájá bá bá mi ṣiṣẹ́ ó mà dàbí ẹni pé á ṣe báyìí tí tàmẹ̀dù bá bá mi ṣe ó mà dàbí ẹni pé so ó wá ṣí ọ̀nà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó ní ẹ̀bùn àti ṣiṣẹ́ yẹn torí àpò tá a jọ wà nílùú òyìnbó tá a dé ń gbà yẹn o group tiwa yẹn èmi Berkeley àti kò ṣe pẹ́yìn nìkan ni kò ṣe àwọn kan wà ní East náà Jake Solo tó play pẹ̀lú Sibisa tó lọ pẹ̀lú Funkies láti Nàìjíríà bí àwọn èèyàn wà tán so but àfi bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n a ní àǹfààní yẹn ó wá jẹ́ kí music kìíní wa ó lọ sókè òun náà ló wá fa okùn kan irú àwọn iṣẹ́ tá à ń ṣe létà tó jẹ́ pé bóyá jùjú ni o bóyá fújì ni o bóyá kìíní kan àwọn ideas yẹn náà la fi ń ṣe wọ́n títí a dẹ̀ rí i pé ó ní àǹfààní fún entertainment music industry Nàìjíríà torí gbogbo ẹ̀ lọ sókè ńgbà yẹn lọ sókè. ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń fún wa yẹn bàbá nígbà tẹ́ ń sọ yìí torí pé àwọn ọ̀dọ́ náà ń wò yín mo tẹ̀ fẹ́ mọ̀ pé báwo lẹ ṣe máa ń báwo tẹ̀ ṣe ń ṣe fàájì ìgbà yẹn tẹ́ ń bá ṣiṣẹ́ kí ni social life torí bàbá lẹ jẹ́ sí wa báwo ni social life ń bá yẹn. iṣẹ́ wa gan social responsibility ni I mean amúlùdùn lóyún eléré kò sí láàrin ara wa à ń gbádùn ara wa lẹ́nu iṣẹ́ wa ẹni tí ò bá fẹ́ràn iṣẹ́ yẹn tí kò fẹ́ràn ẹ̀ kò lè ṣe dáadáa tó bá bó lẹ́bùn ẹ̀ tó bá kò tí ẹ̀ ò lè lẹ́bùn ẹ̀ kó má fẹ́ràn ẹ̀ tọ́lọ́ ń bá fún ẹ lẹ́bùn orin kíkọ kó fún ẹ ní ẹ̀bùn eré ṣíṣe wàá nífẹ̀ẹ́ torí bó ṣe lè mọ̀ ọ́ ṣe nìyẹn so láàrin ara wa a ní àlàfo ìgbádùn à ń ṣeré à ń jáde papọ̀ ṣùgbọ́n iṣẹ́ yẹn ó gbà àsìkò kò ń ṣe nǹkan tí ó jẹ́ pé nígbà míì mo ti rántí ìjọ méjì ìjọ mẹ́ta tí mo ṣiṣẹ́ nínú studio láì jáde síta tí mo ń ṣe album kan mo dẹ̀ láti parí ẹ̀ sílẹ̀ ready fún schedule tí àwọn tó ń fẹ́ gbé jáde tí ó ń láti ready tí mo wà ní studio fúnjọ́ mẹ́ta nígbà tí mo jáde síta torí tẹ bá wà ní studio mọ́jú nígbà tí mo jáde síta ojú mi kọ́kọ́ ṣú nínú sunlight so ó ṣe máa ń rí ni but nǹkan tó ṣe pàtàkì ni pé kí la fẹ́ mú jáde nínú iṣẹ́ tá à ń ṣe yìí kí ni nǹkan tá a fẹ́ káyé gbọ́ kí ni ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ìṣítí ni o bí orin bí ọ̀rọ̀ ìṣítí bí ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ ìkọ́gbọ́n oríṣiríṣi torí táwa ò bá rò bẹ́ẹ̀ a lè fún àwọn artist ní àǹfààní àti rò bẹ́ẹ̀ ẹ dẹ́ rí i pé láyé ìsìn orin tó ń kọ ọ̀pọ̀lọpọ̀ ò ní ọ̀rọ̀ gidi mọ́ láyé ìgbà tiwa bá tiẹ̀ ń kọ orin ẹ̀fẹ̀ ẹ sì rí nǹkan mú dání bẹ́ẹ̀ ìṣàn rí ṣùgbọ́n sì èdè tá à ń gbọ́ àwọn ọ̀rọ̀ tá à ń gbọ́ míì ẹ kò máa wò pé kí lẹ́ni ń try láti kí ló fẹ́ sọ. ìyá fẹ́ lọ máa fọwọ́ bẹ́tì. bẹ́ẹ̀ ni. wọ́n tẹ̀ kírun yín bàbá mo kírun ẹ̀yin bàbá. ṣùgbọ́n èmi mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe irú oní bẹ́ẹ̀ wọ́n ní àǹfààní láti ṣe nǹkan tó dáa jù yẹn lọ tó ń bá rorí jinlẹ̀. tó bá dẹ̀ rọ́wọ́ èèyàn tó lè bá wọn ṣiṣẹ́ bí irú yín báyìí. ẹni awí fún ọba jẹ́ gbọ́ lọ̀rọ̀ nígbà míì because a ti rí àwọn èèyàn tá a ti sọ fún pé wọ́n á sọ fún ẹni pé báwọn àwọn tó ń gbọ́ àwọn ṣe fẹ́ nìyẹn. ẹ̀sìn kan tí wọ́n fẹ́ ṣe. ẹ ṣé bàbá bàbá bẹ ṣe ń fún wa yìí inú mi dùn náà ara rẹ náà dẹ̀ ń dùn gidigidi. bàbá ẹ jẹ́ àwa bọ́ síbi tó jẹ́ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ á máa wò ó pé lára àwọn orin tó jẹ́ pé orúkọ yóò fi lè parẹ́ títí láéláé tó jẹ́ pé nídìí Nàìjíríà wa àti Áfíríkà tọ́hún orin yẹn tí wọ́n kàn ń là káàkiri. èmi àkọ́kọ́ mú láti bàbá Shina Peters Ace ọlá Ọlọ́run ọlá yín
Ọláolúwa orúkọ mi dẹ̀ ni ó wọlé kì í ṣe tí wọ́n bá ń sọ pé one of the biggest records tí ó ti jáde ní Nàìjíríà láfíríkà orin yẹn wà ń bẹ̀. àdúpẹ́ lọ́wọ́ ẹ náà. bá mi mo fẹ́ kẹ́ fún mi ń tàn ráńpẹ́ bẹ́ẹ̀ ṣe pàdé Sir Shina Peters bẹ́ẹ̀ ṣe poṣẹ́ yẹn pọ̀ tó fi di pé for life ni sir. Mo gbàtà níwọ̀n bàgbà díẹ̀ tí mo ní àǹfààní àti bá àwọn òṣèré kankan ṣiṣẹ́ àti àwọn record companies kan ti bá mi sọ̀rọ̀ yìí pé àwọn á fẹ́ kí n bá wọn ṣiṣẹ́ kí n bá wọn ṣiṣẹ́ iṣẹ́ àti ṣe iṣẹ́ orin artist wọn báyìí náà a dẹ̀ ti ṣe àwọn kan irú wọn ni Christy Okotie ta sọ lẹ́nu lára náà ni Christy Essien gbogbo ìfẹ́ orin yẹn àwa náà la ṣe àtẹ̀mí àtàwọn tó kù mi. Lẹ́yìn yẹn ni company tó record Shina Peters CBS náà jẹ́ ń gbà yẹn American company ni but Nigerian branch wọn máa ń kó record foreign records àwọn American records wàhátà ní Nàìjíríà ni wọn kì í record wọn kì í ṣe record artist ti Nàìjíríà ṣùgbọ́n musician union gbà yẹn tèmi náà jẹ́ lára wọn pman àwa afogun mú wọn wípé kọ́ ẹ lè máa kó rẹ́kọ̀dù lóyìnbó wá sílẹ̀ wa ẹ̀ láti ṣe àwọn tó jẹ́ tiwa náà kẹ̀dẹ̀ tà ń bí kẹ̀dẹ̀ lọ́tà lọ́hùn náà bí wọ́n ṣe gbà nìyẹn pé ókè o àwọn abẹ́rẹ́ sí ní ṣe ilé náà wá pè mí pé kémi máa bá wọn scout fún olórin ibi tí àbáṣepọ̀ èmi àti CBS ti bẹ̀rẹ̀ nìyẹn. Nígbà tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn artist tí mo kọ́kọ́ mú fún wọn wá ni àwọn Mike Okri tó ṣe ọmọge èmi náà ni mo produce yẹn àwọn iṣẹ́ tí mo kọ́kọ́ ṣe kó tó kànṣẹ́ àwọn Shina Peters nìyẹn. Mike Okri big record. So ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn tá a ṣe yẹn darí náà wá sọ pé nǹkan kí n kúkú join àwọn láti máa bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni tó máa bá wọn wá artist àti láti máa bá wọn ṣe ètò àti record àwọn artist wọn yẹn. Wọ́n á gbà yẹn ni mo dẹ̀ sọ fún wọn pé mo lè bá yín máa wá artist o kí n dẹ̀ máa bá yín ṣètò wọn ṣùgbọ́n tó bá jẹ́ pé kí n produce wọn fún yín kọ́ ayé ọ̀tọ̀ nìyẹn o gẹ́gẹ́ bí producer iṣẹ́ yẹn ó tujú kò ń ṣiṣẹ́ káwá artist àṣà àpinnu adé agree mo bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́ ní kò tí ì pẹ́ tí mo bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́ ni ọ̀rọ̀ Shina Peters wáyé ọ̀rẹ́ wa kan Ọlọ́run kó fọ̀run kẹ́ wọ́n pè ní ṣọkọyọkọ̀tọ̀ Jídé Ọ̀ṣínúbi Jídé Ọ̀ṣínúbi ó ti ṣaláìsí láìpẹ́ kò tí ì ju oṣù bíi 3 lọ sí òun náà ara àwọn tí bàbá Òbé ti fi kọrin ó ní bàbá ló fún ní ṣọkọyọkọ̀tọ̀ òun náà dẹ̀ máa ń létí orin òun ló wá bá wa ní CBS pé Kéjì ní Ògúnnáwọ̀ ní managing director wa ní CBS wọ́n sọ pé ó máa rí artist kan tó dẹ̀ yẹ kẹ́ ẹ lọ yẹ̀ wò pé artist yẹn pé kò ń ṣe artist tuntun ṣùgbọ́n nǹkan tó ń dánwò sí yẹn ó dáa kẹ́ ẹ fetí gbọ́ o torí Shina Peters ti ṣe oríṣiríṣi rẹ́kọ̀dù lẹ́yìn tóun àti Ṣẹ́gun Adéwálé pínyà ó ti ṣe oríṣiríṣi rẹ́kọ̀dù ṣùgbọ́n tí àwọn èèyàn fi bẹ́ẹ̀ kọbi ara sí pàtẹ́ ni ẹ wá sọ bẹ́ẹ̀ ni wọ́n wá pè mí pé nǹkan kémi kí n lọ tẹ̀ gbọ́ Shina Peters wò mo bá lọ síbi tí ó ti ń ṣeré ní Stadium Hotel ńgbà yẹn òun ò mọ̀ pé mi wà ń bẹ̀ o èmi kàn wọlé bí ẹni tó wá kàn wá èmi náà wá ṣe fàájì mo dẹ̀ gbọ́ Shina Peters mo dẹ̀ ṣe gbogbo notes mi bí mo ṣe ń gbọ́ àwọn nǹkan tí mo rí àwọn nǹkan tí mo rò wọ́n mo dẹ̀ padà mo lọ fún wọn ní ibiṣẹ́ report pé ẹni yẹn kọ́ ó ní àwọn nǹkan kan tó wúlò tí tá bá
gbìyànjú ká ṣiṣẹ́ lórí ẹ̀ o ó lè dá o torí ó ti mú jùjú yẹn yàtọ̀ sọ́nà míì o. Bá a ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ Shina Peters yẹn èmi náà ni mò ń lọ padà láti wò ó tí màá lọ tàn màá tún wò pé torí aṣọ bíi ó tó bí ọ̀sẹ̀ mẹ́fà tí mo gbé tó jẹ́ pé Fridays tó bá ti play èmi á lọ màá kàn wá ń bẹ̀ títí màá dẹ̀ gbọ́ màá ṣeré màá dẹ̀ lọ màá make notes mi ká tó decide pé a fẹ́ bá sọ̀rọ̀. You can work with you. kan tó wá pé tí wọ́n bá sọ̀rọ̀ tá a ṣe meeting. tóun ò dẹ̀ mọ̀ pé èèyàn kankan wà ń bẹ̀ tó ń wò ó. kò mọ bẹ̀rẹ̀ tèmi ti ń lọ wọ́n dẹ̀ bá sọ̀rọ̀ tí iná dẹ̀ wọ̀ tó di pé a máa record ẹ̀ wọ́n wá ní kémi produce ẹ̀. So a dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lógo tọ́lọ́hún a bẹ̀rẹ̀ sí ní ṣe rehearse wẹ́rẹ́wẹ́rẹ́ èmi ń tèmi mi kì í kánjú ṣiṣẹ́. sọ bẹ́ẹ̀ fún wa náà. òótọ́ ni torí nǹkan tó bá máa dáa kò ṣeé kánjú ṣe èèyàn lè kọ́lé tó máa dúró déédéé tó máa ṣe kó sáré kọ wọ́n á design ẹ̀ láti bẹ̀rẹ̀ wọ́n á dẹ̀ structural àṣẹ gbogbo olúkàlùkù àṣẹ tiẹ̀ kún wa. So àjókòó à ń rehearse detailed rehearsals a dẹ̀ ṣe rehearsal yẹn ó fẹ́ tó bí 6 weeks ká tó lọ pé a fẹ́ lọ sí studio. Mo ṣẹ̀ṣẹ̀ padà lọ sọ fún wọn ní ọ́fíìsì ni pé well I think we can go to the studio now àwa ṣẹ̀ṣẹ̀ ṣe budget recording ẹ̀ adẹ̀ lọ adẹ̀ bẹ̀rẹ̀ wẹ́rẹ́ ọlọ́ndẹ̀ fún wa ṣe gbogbo ètò kù bí èsì ṣe wáyé nìyẹn ṣùgbọ́n iṣẹ́ wà ń bẹ kankan tí mo fẹ́ tún yọ jáde nínú ẹ̀ ni pé nígbà yẹn èmi gan rí lára Shina Peters pé òun náà ó dàbí pé Ọlọ́run mí sí láyé ọ̀tọ̀ torí àwọn nǹkan kan talent ẹ̀ bẹ̀rẹ̀ sí ní búyọ ńgbà yẹn in a different way táwọn aráyé wá rí tí wọ́n nífẹ̀ẹ́ sí. So that too was challenging for me pé okay this record we must do the best we can. So mo múra pé láti practice ká master ká mú wọn ní ọ̀tún òsì gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ ká rí pé okay at least eléyìí ti dúró báyìí. èèyàn kan sọ eléré àgbàlagbà òṣèré kan sọ pé kò possible pé àwọn drums tó wà nínú Shina pé wọ́n program ẹ̀ lórí drums yìí. irọ́ wọn program kankan gbogbo ẹ̀ àríhàsì ẹ̀kan tó lù ú ni. Ọlọ́run wá ṣe nǹkan kan ní oore fún Shina tó dẹ̀ ṣe fẹ́mi náà nígbà iṣẹ́ yẹn ni pé Ọlọ́run fún un ní àwọn òṣèré tó jẹ́ pé wọ́n farabalẹ̀ tí n bá ti ní bákan ni a máa tún bẹ̀rẹ̀ ni tí n bá ti ní bẹ́ẹ̀ kọ́ a máa a farabalẹ̀ àwọn náà dẹ̀ farabalẹ̀ Shina náà dẹ̀ farabalẹ̀ mo rò pé Ọlọ́run ìmísí Ọlọ́run wà nínú iṣẹ́ yẹn. So yẹn ni ṣe máa ń sọ fáwọn èèyàn pé Ọlọ́run ló ṣètò Shina Peters àti gbogbo àwọn míì tí Ọlọ́run ti tọwọ́ mi ṣe Ọlọ́run ló ṣe Ọlọ́run fún èmi níṣẹ́ ó fi mí ṣe sábàbí wọn and I'm grateful to God for that. Torí kò ń ṣe gbogbo èèyàn ló ní àǹfààní yẹn kò dẹ̀ ń ṣe gbogbo èèyàn ló lè ṣe kó rí bẹ́ẹ̀ kò ń ṣe pé mi mọ̀ ọ́ ṣe ṣùgbọ́n Olúwa ló kọ́ mi. bàbá àwọn composition orin yẹn ṣé ẹjọ́ ọmọ ọ̀rọ̀ nùbẹ̀ yẹn kí bàbá mi. no Shina ti ní àwọn orin yẹn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orin yẹn ti wà ńlẹ̀ ṣùgbọ́n iṣẹ́ producer kò pé torí kò ń ṣe gbogbo orin tí artist bá ṣe ló gúnrégé àwọn areas kan wà àwọn abala kan wà tó jẹ́ pé producer náà àfi producer tí ò bá létí ìyẹn ló fi ṣe pàtàkì pé producer tó bá máa ṣiṣẹ́ orin Yorùbá kó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ ìtọ́ bá máa ṣe tòyìnbó kó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ torí tí artist bá ń sọ̀rọ̀ tí ò tọ́ kán lè tọ́ sọ́nà tó bá dẹ̀ ń gba èdè tí ò bọ́ sí kán lè tọ́ so
àwọn orin yẹn àwọn ibi tó dàbí pé ó lè tún dá sí tèmi náà lọ́wọ́ sí wà ń bẹ̀ lọ́tún lọ́sì torí bá ṣe Ọlọ́run fún olúkàkù lẹ́bùn oríṣiríṣi kò dẹ̀ sẹ́ni tó mọ nǹkan kan tán tá a bá péjọ ṣe là ń péjọ gbọ́n a kì í péjọ gọ̀ tí tèmi bá sọ̀rọ̀ kan sì tẹ́lómi bá gbọ́ ó lè ní ọ̀nà míì tó máa fi sọ tó máa dùn ju bẹ́ẹ̀ mi ṣe sọ lọ nǹkan kan náà láti ẹ̀ máa sọ nígbẹ̀yìn. Bàbá mi nígbà tó nìyẹn tó dé gbòòrò ń gbà yẹn báwo ló ṣe rí lára yín báwo ló ṣe rí lára Sir Shina Peter bá mi sọ díẹ̀. A kàn ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni nítorí oṣù mẹ́ta tí wọ́n release Ace kó máa ta. Lóòótọ́. Ọlọ́run tóbi kó ta a kàn ń wo ni pé àbí kò ní ṣùgbọ́n lẹ́yìn oṣù kẹta yẹn tá a wá ṣe fídíò ẹ̀tàn tá a release fídíò yẹn bẹ́ẹ̀ ni níbẹ̀ yẹn la ó ti bẹ̀rẹ̀ ni Ọlọ́run ti gbógo ẹ̀ yọ so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a ṣáà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun púpọ̀. lára àwọn iṣẹ́ ńláńlá tí bàbá tí mo wà pẹ̀lú yìí tí wọ́n ti gbé ṣe ìkan láti gbọ́ yẹn ẹ̀yà tí wọ́n wálé ká tún sọ̀rọ̀ ń pa àwọn omi tí yẹ kí n gbà tó jáde náà ìyẹn náà òun náà tún ṣe kí ni ọmọ tó explode bua náà ni òun ni ti Bonsuwe Fuji Master Adéwálé Àyùbá tí wọ́n pè ní Bubble bàbá wa yìí náà ni ọ̀hún náà ni wọ́n tún jókòó sórí iṣẹ́ ẹ̀ tí wọ́n tún fún ní flavour tó yàtọ̀ tí àwọn èèyàn tẹ̀ tún gbọ́ ní bàbá ẹ ṣe Shina Peter ṣe rí yẹn ṣe ẹ tún gbá Bonsuwe mú ẹ tún ẹ bá a sọ pa ẹ náà díẹ̀ pé Bubble yẹn tó lórí àwo gidi ńlá ni. Téèyàn bá wo iṣẹ́ Shina Peter dáadáa a rí i pé fusion ni. Bẹ́ẹ̀ni. Orientation tèmi ti ní as a pop contemporary musician ó ní ipa láti play nínú àwọn iṣẹ́ wọ̀nyẹn because àwọn ideas tèmi mú wá tó jẹ́ pé tí mo lérò ń gbà yẹn pé tá a bá fi kún iṣẹ́ Fuji iṣẹ́ jùjú àti àwọn orin wa ilẹ̀ wa tó bí mo ṣe wà yìí o mi kì í ṣe drummer British drummer I am an African drummer so but mo ní experience even contemporary music drums styles so gbogbo àwọn nǹkan yẹn ni mo mú wá tí mo fi kún láfikún lọ́tún ló sì pé style báyìí tá bá lù báyìí níbí tá bá yélé sí níbí àwọn nǹkan bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí mo rò pé tá fi kún àwọn iṣẹ́ Shina náà nǹkan kan náà la ṣe fún iṣẹ́ Àyùbá Fuji Bonsuwe Fuji Bubble tó jẹ́ pé gbàtà bákan náà tá a ṣe practice rehearse títí Apapa Road ni Àyùbá ti máa ń play gbà yẹn ibẹ̀ láti máa lọ rehearse. ṣé process tẹ ṣe pẹ̀lú Shina Peter náà lẹ ṣe pẹ̀lú àwọn náà. bẹ́ẹ̀ni thorough job a rehearse but music wọn yàtọ̀ tọ̀ ṣùgbọ́n a rehearse ẹ̀ tó jẹ́ pé tí ó dé stage tó jẹ́ pé tí Àyùbá tó bá pèdè báyìí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀yẹn wọ́n mọ nǹkan tó máa lò a ṣe also precise so nǹkan kan náà approach kan náà la ṣe torí ngbà yẹn kò ṣeé ṣe kí ká ṣe nǹkan tó less àti ṣe Shina. Standard yẹn ó ti wà lókè. àti ṣe Shina so a láti fún Àyùbá náà ní quality attention quality time thorough job ká ṣe kó kúnnákúnná Ọlọ́run dẹ̀ gbàkóso Ọlọ́run gbàkóso yẹn náà fún wa Àyùbá òun wá ń kọ́ òun gan ọmọ gidi ni Àyùbá fẹ́ràn iṣẹ́ ẹ̀ kò fi iṣẹ́ ẹ̀ ṣeré téèyàn bá dẹ̀ wò dáadáa ẹ rí i pé ó yàtọ̀ láàrin gbogbo eléré Fuji Àyùbá yàtọ̀ ó decent lọ́mọ ó dẹ̀ mú style tiẹ̀ ó dẹ̀ dúró tì í kò ṣe báyìí káàkiri so ìyẹn tún fún mi ní ó fún mi ní ọkàn pé irú ẹni báyìí ó yẹ kéèyàn káwa bá ṣe máa ṣe Ọlọ́run dẹ̀ fún wa ṣe Ọlọ́run gbàkóso iṣẹ́ náà fún wa mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run púpọ̀.
bàbá ó tún náà bọ́ àwọn eléré kan ṣe ṣé tọ́wọ́n màmá wa Sàláwà nǹkan kan ṣe bá wọn ṣe àbẹ́bá mi sọ ń pa ẹ̀ náà díẹ̀. Easy Sawaba. No, màmá wa tẹ̀ mò ń sọ ń sìn mú ni ṣe bá màmá wa Sàláwà ṣe bẹ́ẹ̀ ni ẹ bá wọn ṣiṣẹ́ ẹ bá wọn. Mo bá Alhaja Sàláwà ṣiṣẹ́ a ṣe album tiwọn náà bíi méjì méjì báwo ni bá ṣe kọ. Kódà àwọn Ọlọ́run fún mi ní àǹfààní àwọn artist dáadáa Ọlọ́run fún mi ní àǹfààní àti bá Sàláwà náà òṣèré gidi tí òfiṣẹ́ ẹ̀ ṣeré tọ́lọ́ndẹ̀ fún ṣogbóhùn ẹ̀ kódà ó sí ó unique ó yàtọ̀ tí wọ́n kọ wákà ṣùgbọ́n òun náà ó mú tiẹ̀ so a tún try láti ṣe tiẹ̀ náà òun náà ṣe bí méjì mẹ́ta la ṣe lọ́dọ̀ wa pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ ṣe dáadáa. Bàbá wa ní bàbá tó wà ń bàdàn Alhaji Ìyàndá Sawaba nígbà tá a lọ sọ́dọ̀ wọn wọ́n ní lára oríire táwọn ń ṣe lénìí ọlá yín ni. Ọlá Ọlọ́run. ń gbé ńgbà tí ẹ gbá àwọn mú tí ẹ gbọ́ wọn jìgìjìgì torí orí wọn èmi fẹ́ràn ẹ̀ gidi gan no matter your problem no matter your struggle continue your hope continue your prayer wọ́n ní ẹ bá dúpẹ́ lọ́wọ́ mi Ọlá Olóyèkì ike bàbá ẹ sọ ń pẹ̀ díẹ̀ fún wa bàbá mi wọ́n ní gbàdọ̀ àmì kan lẹ ti pàdé. Bẹ́ẹ̀ni ìgbà tá ìkànnà àwọn marketers wa sales managers wa sales manager wa ń bàdàn ẹ̀rùn ló wá introduce Sawaba sí wa pé ẹni yìí ń gbọ́ pé ó dẹ̀ ti ń ṣe rẹ́kọ̀dù pé kíní kan ó dẹ̀ dá o mo dẹ̀ ti gbọ́ àwọn iṣẹ́ Sawaba kan tẹ́lẹ̀ àwọn bíi Pátá Olókùn tó ti ṣe tó èmi náà mọ̀ ń pa òun díẹ̀ wọ́n ní kí ló wá dé tá àgbúrò ẹ̀ mọ́ wọ́n ní kíní kan pé ok ká lọ wò adẹ̀ discuss ní company àti MD àti àwọn sales people wọ́n ní ká fún ní àǹfààní wọ́n wá ní pé èmi ní kí n lọ ọmọ láti máa lọ sí Ìbàdàn lọ so ọjọ́ tí mo kọ́kọ́ lọ sí Ìbàdàn pé ó yá ẹ jẹ́ ká ṣeré ẹ jẹ́ ká gbọ́ nǹkan tẹ́ fẹ́ ṣe o tán bẹ̀rẹ̀ sí ní play wọ́n á ní mo ní ẹ tí bẹ̀rẹ̀ o mo ní ẹ tí bẹ̀rẹ̀ o pé iṣẹ́ wà tá a máa ṣe gan-an mo ní iṣẹ́ wà tá a máa ṣe gan-an so a bẹ̀rẹ̀ sí ní tún tò náà bẹ̀rẹ̀ sí ní rehearse rehearse náà tó bí oṣù méjì gan torí mi gbé Ìbàdàn máa ń lọ láti Èkó ni so tí wọ́n ti lọ àṣẹ bí ijọ́ méjì tún padà àdé record àwọn nǹkan tá a ṣe mo á ń sọ fún wọn pé bá a ṣe ṣe èyí ò ní kẹ́ ẹ máa practice ẹ̀ kí n tó dé o àwọn ibi tá a ṣe dé yìí o bá a ṣe to orin òun náà títí tá a wá nǹkan tí mo ṣàkíyèsí ni pé nígbà yẹn òun náà ó ní akitiyan àti ṣe nǹkan tó dáa torí ó ti pẹ́ díẹ̀ tó kó ti ṣe òun náà fẹ́ ṣe nǹkan tó dáa nígbà yẹn so ó fara balẹ̀ gbogbo bá a ṣe ń yí sọ́tún yí sósì náà lòun gbìyànjú láti ṣe gbàdádẹ ṣe Ọlọ́run náà tún gbàkóso fún wa Ọlọ́run tún gbàkóso òun náà tún dìde láti we had to repackage him. We tried to give him a different image from what he was. The video was a very different video. Yeah, and otherwise we would not have been able to relaunch him. The company tried, and we tried to do a few things with him, and it did. Of course, one acknowledge it. Bàbá ṣé mo rí pé ẹ̀ ń tí mention Sony rárá ní gbogbo nǹkan tí à ń sọ yìí. CBS ni wọ́n jẹ́ àwọn náà wá di Sony. Nígbà táwọn Japan tó ń ra CBS ló di Sony Music. Bàbá àwọn olórin wo lẹ́yìn ìgbà yẹn ṣé ó ní náà àwọn olórin bóyá àtàwọn ọ̀dọ́ díẹ̀ wọ́n lè má jọ̀dọ̀ tẹ́tí bá ṣiṣẹ́ bóyá nígbà yẹn náà bóyá fẹ́ ká mọ méjì mẹ́ta. lẹ́yìn tàwọn yẹn àwọn tí mo ti bá ṣiṣẹ́ pọ̀ àwọn pẹ̀lú Christian pẹ̀lú Onyekanwenu pẹ̀lú Kingsley Ogunde Fúnmi Àrágbáyé wà ń bẹ́ẹ̀ ta ló tún wà ń bẹ́ẹ̀ o ó ní ọmọ ìkálẹ̀ kan báyìí tó
tó ń kọ kí ló ń ṣẹlẹ̀ nínú ayé o kí ní ṣẹlẹ̀ o tí gbogbo ayé fi dàrú òun náà very good òun náà dẹ̀ ta ní àdúgbò wọn díẹ̀ Kingsley kíní kan lòun jẹ́ èmi ìrántí orúkọ ẹ̀ ń sìn so àwọn yẹn wà ó lẹ́yìn àwọn yẹn tí mo fi Sony sílẹ̀ mo ti bá wọn P-Square ṣiṣẹ́ first album wọn. Báwo ló ṣe di pẹ́yìn lọ́wọ́ bá ń gbà yẹn. You know we ran this competition sponsored by MTN. Kíní kan mic ni golden mic or something àwọn náà win and I was one of the judges on the trip. So at the agency that was in charge, when they looked around all the producers that were around, they were looking for experience, and they asked me to handle the job. And they had their own producer, but we had to retouch it, and I guided them through it. So I supervised the production. Àwọn pẹ̀lú nǹkan tí mo ti dẹ̀ thereafter tí mo lẹ́yìn àwọn yẹn and then I left Sony Music. I started this little place for us to be able to mentor people. We have mentored a number of producers. We are mentoring young musicians, guiding and advising them on their career. We don't do it for money. We do it as a service. So àwọn nǹkan tí mò ń ṣe nìyẹn because níwọ̀n ìgbà tí Ọlọ́run ti fún mi ní àǹfààní yẹn bẹ́ẹ̀ kémi náà ń kọ́ kí n fún àwọn ẹlòmíì ní àǹfààní yẹn so ara nǹkan tá a fi àwọn èèyàn máa ń rìkọ́ọ̀dù bí o ṣùgbọ́n we do a lot of mentoring à ń ṣe láti tọ́ àwọn ọ̀dọ́ sọ́nà pé báyìí la ṣe ṣe èmi ni wọ́n wá ní pé old school ni wá o but èmi ò mọ bí nǹkan tí old school mean tí ò bá ń ṣe wisdom ẹni tọ́lọ́run bá fún ló máa mọ̀ túmọ̀ ẹ̀ so àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nígbà míì táwọn èèyàn bá ń ṣe nǹkan bíi táwọn young people yẹn bá ń ṣe nǹkan tí n bá wọlé tí n bá gbọ́ wọn kò sí bí mi ò ṣe ní gbọ́ nǹkan tí ó ní àtúnṣe tó yẹ kí kan yí padà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti wáyé tí n bá ti dá sí báyìí àwọn náà máa ń mọ̀ yàtọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́lọ́run fún yẹn torí pé kò sí nǹkan kan tá a máa fi wé experience téèyàn ò bá ní kò mọ nǹkan kan yóò bá ní ìyà ò jẹ́ ológbọ́n. bàbá ọ̀pọ̀lọpọ̀ wọn tó wá jẹ́ pé wọ́n ń ṣerú iṣẹ́ yìí sìn iṣẹ́ kọ̀ǹpútà ni ẹwù ẹ ti di gbogbo ẹ láptọ̀pù kíìkì lúùpù gbogbo ẹ gbé kínní kí lẹ rí sí irú ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ mọ̀ nǹkan kan lò pọ́n lo instrument tàbí nǹkan kan báwo lẹ ti fẹ́. wọ́n gbára wọn láyè láti dọ̀lẹ ni torí kọ̀ǹpútà àti gbogbo technology tí òyìnbó ṣe ń sìn wọ́n ṣe láti fi gbé iṣẹ́ ìlárugẹ ni kò ń ṣe pé láti fi sọ èèyàn kankan dọ̀lẹ kò ń ṣe pé láti pa ọpọlọ èèyàn ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń ṣe kinní wọ̀nyẹn wọ́n ti fún àwọn technology láti gba èrò wọn rò technology ò gbọ́dọ̀ gba èrò wa rò creativity is human nǹkan téèyàn bá fi sínú kọ̀ǹpútà lè fún yàn padà tó o bá fi information síbẹ̀ kò lè fún ẹ padà and tó bá dẹ̀ wá dọ́rọ̀ eré orin unless you are first creative. Computer cannot create music for you. You have to input it. Even tó bá máa copy and paste lórí computer. Kí ni nǹkan tó fẹ́ copy tó ń ṣe pé idea? Kò ń ṣe hardware computer náà. So nǹkan tó ṣe pàtàkì ní tèmi rí ni pé àwọn tó ń lo computer ń sìn ó fún wa láǹfààní àti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà tí mo ń ṣe microcre kọ̀ǹpútà la fi bẹ̀rẹ̀ a sequence lórí kọ̀ǹpútà ìgbà yẹn MIDI ṣẹ̀ṣẹ̀ jáde ni a sequence lórí kọ̀ǹpútà nígbà tá a ṣe débì kan mo sọ fún ẹ pé ibi tó dé yìí o kọ̀ǹpútà lè ṣe mọ́ a láti gbé lọ sí studio gidi a dẹ̀ gbé lọ sí studio gidi akọrin yẹn live a fi guitar sí live a ṣe percussion wa live.
a ṣe choruses wa live nígbà tá a ṣiṣẹ́ yẹn tán àwọn tó ní studio yẹn computer studio yẹn wọ́n bá mi jà gidigidi pé irọ́ ni pé mo láti parí iṣẹ́ yẹn lọ́dọ̀ àwọn ni pé mo fẹ́ gbé ògo àwọn lọ síbòmí wọ́n á sọ fún wọn pé iṣẹ́ ibi tí kìíní ìdè ó ti dúró ní nǹkan tèmi fẹ́ ṣe ìtókù àfi tí n bá lọ síbi tí mo fẹ́ ṣe wọ́n á sọ fún wọn pé mo lè sanwó studio yìí ìjọ́ 3 ká kó equipment kí n lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe àṣà ìgbàtọ́yà a ní àjọròpọ̀ wọ́n dẹ̀ gbà mí láàyè nígbà táwọn náà gbọ́ iṣẹ́ microcre àwọn náà mọ yàtọ̀ so ó possible láti ṣe both old and new méjèèjì kéèyàn ṣe pọ̀ mọ́ra wọn. it's that's what even àwọn tó ń ṣe computer tó ń ṣe gbogbo wọ́n ń lò wọ́n pa tí wọ́n pa gbogbo àwọn nǹkan tó ń pè ní analog yẹn wọ́n pa tí wọ́n convert ibi tí ń sìn gbogbo is convertible. You can work analog and convert to digital. You can work digital and go some aspect on analog. Depending ó wà lórí nǹkan tó bá ń wá tó bá fẹ́ achieve tó bá fẹ́ kó jẹ́ kó nǹkan tó fẹ́ mú jáde nínú iṣẹ́ yẹn ìyẹn gan ní pàtàkì. So àwọn ọmọ wa ò gbọ́dọ̀ jẹ́ kí kọ̀ǹpútà gba ọpọlọ wọn lọ wọn ò gbọ́dọ̀ jẹ́ kó gba ìmọ̀ tí Ọlọ́run fún wọn tó ń fẹ́ mú jáde whether gẹ́gẹ́ bí orin ni o àbí ìlú ni o àbí èrò ni ọ̀rọ̀ ni o àbí ìjó ni o whatever wọn gbọ́dọ̀ jẹ́ kí kọ̀ǹpútà kó mú kúrò wọ́n lè lo kọ̀ǹpútà láti jẹ́ kó dáa sí i. àmọ́ ọpọlọ lórí wọn náà sì gbọ́dọ̀ máa ṣiṣẹ́. àwọn gbọ́dọ̀ máa ṣiṣẹ́. bàbá ẹ fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá díẹ̀. gan-an ó dàbí pé Arsenal ni ẹ̀ ń support. láti 1972 tó sì wà bẹ́ẹ̀ àbí ẹ ti. kò tí ì yí padà. bí gbogbo ẹ ṣe rí nísìnyí náà sọ. Gunners for life. títí dọ̀la. agbára ìdìmọ̀rì. àsáré àsìbẹ̀ àwọn kí bàbá fẹ́ràn Arsenal àyà síbẹ̀ yẹn. very much láti 1972 ni mo ti support Arsenal. agbẹ́ni for life ni o. bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín àwọn ọ̀dọ́ náà dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín kí lẹ fẹ́ bá mi sọ fún àwọn ọ̀dọ́ tó ń wò yín báyìí tẹ́ bá dẹ̀ ní bí ẹ́kẹ́ ibi tó lè pè yín sí wà tó nígbà tẹ́ nígbà ẹ̀ ń mẹ́ńtọ̀ ẹ̀ ń ti ẹ bá mi sọ fún wọn kẹ́dẹ̀ bá mi dágọ́dẹ̀ ń gbó di ọjọ́ mi ọjọ́ rẹ̀. tó mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àǹfààní tẹ́ fún mi láti bá àwọn èèyàn sọ̀rọ̀ ọwọ́ iléeṣẹ́ tí náà máa ròkè o àwọn iṣẹ́ ẹ̀ níṣẹ́ lásán àṣejèrè lórúkọ Jésù. Kọ́ tí mo kàn fẹ́ sọ fún àwọn òṣèré gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ láṣeyọrí ni pé kí wọ́n múra ṣiṣẹ́ takuntakun kí wọ́n múra ṣiṣẹ́ gan-an kò sí ọ̀nà méjì tí èèyàn máa fi ṣàṣeyọrí tí ò bá múra ṣiṣẹ́ tó bá ń ṣọ̀lẹ kò lè ṣàṣeyọrí ó dẹ̀ gbọ́dọ̀ ṣòótọ́. Iṣẹ́ wa iṣẹ́ mi ni ká máa ṣe iṣẹ́ ká máa lawọ́ ká máa ṣiṣẹ́ ká máa rẹ́yàn jẹ ká máa mú tẹlòmíì mọ́ tìyàn Ọlọ́run ò fẹ́ torí iṣẹ́ yìí ó wà spiritual jù ká máa ṣòótọ́ ká súnmọ́ Ọlọ́run ká múra síṣẹ́ ká má ṣọ̀lẹ ká má ṣèkà kò sẹ́ téèyàn kan bá ní ò máa díyàn lọ́wọ́ tí wọ́n ò bá ti pèlò àti díyàn lọ́wọ́ èèyàn kan ò lè dí ẹ lọ́wọ́ so káwọn ọ̀dọ́ wa kàn múra síṣẹ́ pàápàá jùlọ iṣẹ́ orin ó ṣòro púpọ̀ láti gòkè o ó ṣòro iṣẹ́ gidi ni àwọn tó dẹ̀ ti ṣe tọ́lọ́run ti fún ní àǹfààní àti gòkè díẹ̀ kan múra síṣẹ́ sí nítorí àti gòkè o yẹn ó dàbí ẹni pé ó ṣòro ṣùgbọ́n téèyàn bá gòkè tán ó ṣòro láti dúró sókè torí balance yẹn ó ṣòro maintain àṣekú iṣẹ́ ni so even tó bá ti ṣàṣeyọrí dépì kan wọ́n tún ní láti múra síṣẹ́ sí ni gbogbo ẹni tó bá dẹ̀ ń ṣiṣẹ́ eré Olúwa máa fún wa ṣe Olúwa fi ìbùkún síṣẹ́ wa oore ọ̀fẹ́ Olúwa láti ọ̀run á máa bá gbogbo wa gbé kò sẹ́ni kankan nínú wa tó máa ṣàṣedànù lórúkọ Jésù mo kí ẹ̀yin tẹ́ gbọ́ wa o mo kí nílé nítòkò ní òkèèrè àti nítòsí àlàáfíà Olúwa máa bá gbogbo wa gbé o ẹ ṣé gbogbo. bàbá tó bá fẹ́ kàn sí yín kọ́ ṣé. tí àwọn èèyàn bá fẹ́ kàn sí mi lórí aago 0805 646 0402 lẹ́ẹ̀kan sí 0805 646 0402
bàbá Ọláolúwa Olúwọlé Akíntóbi nìyẹn, Ọláolúwa Akins tí gbogbo wa mọ̀ ẹ́ bí ẹni mọ̀ wò tẹ́yìn bàbá ń gbádùn pé bàbá lélẹ̀ tí wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ ìdílé wọ́n mú wa jó gidigidi gan. àdúpẹ́ lọ́wọ́ lé létò àgbààgbà àwọn ládé tínú wa dùn yìí, àdúpẹ́ pọ̀ wà láyé wọ́n wà láàyè, irú bàbá àwọn gbọ́dọ̀ kú sí nítorí pé kí ni nǹkan tá a sì máa gbà lọ́wọ́ wọn ó sì pọ̀ dáadáa. bàbá mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹgbẹ́ fún àṣẹjì rẹ̀ ọmọ yín sọ ọlọ́wọ́ adẹ àti torí bákàlẹ̀ mi support àwa náà wà ní ìṣòro báyìí náà ọlọ́wọ́ á padà kó gbogbo wa jáde. àwọn kan náà ti go through difficult times. bẹ́ẹ̀ni ẹ ṣé bàbá mi. èjìrò èyí là á dúpẹ́ ètò àgbààgbà lélẹ̀ ìtàtúndùpá lórí nígbàtí mo dúpẹ́ lọ́wọ́ Joshman Starboy tí wọ́n àjọ wà bẹ́ẹ̀ ni pẹ̀lú Sunday ayé ọba sùn ọmọ bàbá kan náà wà ń bí lẹ́yìn bí ẹ̀yìn ìríràn wọn bí àjọ wà ń bí ìlú Ìkẹjà náà la wà tí a ti wá bá a bá ń bì adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. bàbá adúpẹ́ lọ́wọ́ nílẹ̀ ẹ̀kọ́ sí bàbá nìyẹn o. nǹkan tó bá fẹ́ béèrè ẹ lè béèrè lọ́wọ́ wa a béèrè lọ́wọ́ bàbá láìpẹ́ láì jìnnà àti wọn bá bàbá náà torí ìtọ́wà yìí a gbọ́dọ̀ máa gbà lọ ni. ẹ̀yin olùfẹ́ wa ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.